Africa Content TV. عشق كل رجال الله وقدوة في دين الله يا شيخنا يا صلاتي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات. آمين. وتقضي لنا بها جميع الحاجات. آمين. وتطهرنا بها من جميع السيئات. آمين. وترفعنا بها عندك أعلى الدرجات. آمين. وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين. آمين يا الله يا رب يا مجيب الدعوات. آمين يا الله. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. adúpẹ́ dáadáa láàyè ìdínú mi dùn. alhamdulillah. ẹja wé ọpẹ́ náà láwà ní wípé alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. mo kí ìkàlẹ̀ bàbá wa ọlọ́fà ọ̀fà. kábíyèsí. ẹ̀rọ àgbẹ̀ bá ń ṣe kábíyèsí náà lẹ́ẹ̀kan sí gómìnà. kábíyèsí. ẹ̀bà ń jẹ́ kí kábíyèsí yẹn pé mẹ́ta kórìlẹ̀ dáadáa. ọlọ́mọ́sà já rẹ́mi àlàáfíà yìí lò pẹ́. àmín. irú dùnú báyìí ọlọ́run ojú máa tẹ̀léra wọn nú ayé yìí sísà. àmín. adúpẹ́ fún yín púpọ̀. gbogbo ayé náà ní ti ń dúpẹ́ fún yín. ìfẹ́ yín sáwọn àǹfààní ó tún yàtọ̀ nínú àwọn ọba. bàbá aríbi kankan tá a ti máa fi júwe bẹ́ẹ̀. ìyí tá a rí lára bàbá wa ìmáàmù àgbà nínú Ọ̀fà. ẹ bá wí bẹ́ẹ̀ kan sí kórìlẹ̀. ẹjọ́ pé mẹ́ta dáadáa kórìlẹ̀. òun náà tó ọlọ́run wa ń kọ́ yín máa ṣe ìmọ̀lẹ̀ ọlọ́run àti mọ̀nà rẹ̀ kò fi yílẹ̀ rí. alhamdulillah. ودم على الدار في ملك تعيش به. ودم على الدار في ملك تعيش به مرفع النفس حتى نفخة السور. bàbá wa kábíyèsí. Allahu hayatahu. mo ń bá aládùn abẹ́ fún yín. fún àdúrà ojoojúmọ́ táwọn ẹ̀mí àìrí ń ṣe fún yín. wàdúmù aládàárì. àwọn tí ń bẹ lẹ́yìn ẹnìkan kọ́ náà ń ṣàdúrà fún yín. àwọn màláíkà náà ń ṣàdúrà fún yín lójoojúmọ́. torí lójoojúmọ́ lọ́wọ́ a máa gbé màláíkà kọ̀ọ̀kan dìde kí ó máa ṣàdúrà fẹ́ni tí bá ń ṣàánú ìlú. ẹni ọlọ́run bá fi tàmálẹ̀ sínú ìlú sí nke àti munfiqan khalafan. à ń ṣe fún àdúrà táwọn màláíkà ọlọ́run ṣe fún yín àti tọ́lọ́run náà ń ṣe fún yín fún rẹ̀. dúmù aládàárì. kò sí ẹgbẹ́ àga àwọn tí ò ní nira nú. bí yẹn bá ṣe ga tó oníjàlẹ́ kí ìṣe rẹ̀ ó lè bí ó ṣe kàǹkà tó. fi mulki ta'ishu bihi. sórí balógun tí wọ́n yí ìgbà táwọn ìní ogun òun náà lọ́wọ́ máa ń kọ́kọ́ tẹ ìgbà tógun bá lọ tógun bá síbò tógun fẹ́ẹ̀lì tí wọ́n jẹjà wọn ẹni tó ṣáájú ogun náà lọ́wọ́ máa ń kọ́kọ́ tẹ ẹni tí ń bẹ lókè ní ká ṣàdúrà fún jù ẹ̀yin ní nọ́mbà 1 ọlọ́run ti wá ṣe yín nọ́mbà 1 òun náà ọlọ́run dákun
ìṣọ́ ọlọ́run àtàbù ọlọ́run tí wọ́n fi ń sọ àwọn ẹni tiẹ̀ ọlọ́run má dáwọ́ sọ́nà lè yí láíláí. Amina. ẹ bá ń ṣe láhàúlà òdìdí kan fún bàbá wa kábíyèsí. La hawla wala quwwata illa billahil aliyyil azim. wọ́n fi kíkì bàbá wa kábíyèsí. mo fi kí gbogbo àwọn olóyè ọba lápapọ̀. mo kí yín púpọ̀ gbogbo àwọn olóyè gbogbo àwọn baálẹ̀ ọlọ́mọ́sà bàbá kí yín. Amina. nítorí ìjọba àsìkò gbogbo bá tún kẹ́ tún ṣe rí báyìí bí jókòó ìtúnṣe jókòó dáadáa báyìí àpálẹ̀ bàbá wa àgbà ìmọ̀mú ọ̀fà ni. a gbọ́dọ̀ wá sí i lò aago kan òru ságo méjì òun náà wọ̀ lọ́rin padà lánàá láti bí ọ̀sẹ̀ méjì láti kó lọ́rin. bá a ṣe wá ń bọ̀ nǹkan kan kọ́ ní gbé wa bọ̀ kó ju nǹkan méjì lọ. alákọ̀ọ́kọ́ ìlú Ọ̀fà yìí a máa ń pàdé ìfẹ́ bẹ̀ púpọ̀ jù àpẹẹrẹ yẹn ti máa pọ̀ jù tí bàbá wa àgbà ìmọ̀ọ́mú Ọ̀fà tí bàbá a máa tẹ́lẹ̀ àpẹẹrẹ yẹn fún wa gán inú tiwa náà máa wá ń dùn ká máa jòkó sẹ́gbẹ̀ẹ́ wọn. bàbá dá púpọ̀ tinú tẹ̀yìn ó mú ilé wa bàbá ẹ̀ tún lo home advantage. Hayyakumullah. ẹni kápá abẹ́ ẹ sì tẹ ìyẹ́yẹ́yẹ́yẹ́ president. Hayyakumullah. Imam Central Mosque mama gba. Allah hayata. Grand Chief Imam. Allah hayata. ẹ bá ṣe ṣe wúyẹ dáadáa. Sheikhu. yíyún jẹ́ ká àkọ́kọ́ ọmọ wa gbà àpálẹ́tẹ̀ ẹ̀dá sí wa ń gbá nígbà tá a pàdé ibẹ̀ yìí àti ìjẹta títí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sí lọ́dọ̀ bàbá wa Al-Khalifa. ìmí ìlẹ́tú ti wá dàkún yìí. Alhamdulillah. yíyún ká àti ìjẹta ọlọ́mọ sábà wa sàlẹ̀ kú oore yìí bàbá. Amina. La ilaha illallah. Amin. ọlọ́wọ́n bá mi kí yìí iṣẹ́ yìí fi kí yìí. Allah. iṣẹ́ àwọn tẹ́ ẹ gbàṣẹ fún yìí fi kí yìí. ẹni ò bá fi tẹ iṣẹ́ fún ọba yìí. Allah. Wa idha rufiqta. bàbá kú náwó gbogbo pa. Biman yuhibbuka sadiqan. ẹsẹ̀ bufu wa ń jò ní ìnánu bàbá yìí tẹ bufu wa ń gbà wọ́n. ibi tá a gbé sí ọ̀pọ̀lọpọ̀ owó mi ní tó ń gùn kọ́lá dọ́là tó gùn. Hayyakumullah. àwọn owó yìí sì ní wéètì débi wípé gbogbo owó tí bá ń gùn yìí máa fi ṣe pẹ́sọ̀ kù ni. Idha rufiqta biman yuhibbuka sadiqan. ìfẹ́ yìí àtàkọ́lé yìí sáwọn àgbàlagbàlà wa ní máa ń jẹ́nu wá dùn púpọ̀ pa túbọ̀ ọ̀dọ̀ yìí. ẹlẹ́kẹ̀ẹ́jì wá bẹ́ẹ̀ ní gbogbo títún gbé wa bọ̀ tàbí ní gbogbo tó bá gbà náà láfún pàdé yàrá níwájú bàbá wa kábíyèsí. òun ni àṣẹlẹ̀ ambassador Yahya Seriki. Allah hayata. ambasidia èmi mo fún yín ní ambasidia bí ambassador náà ní ti jáde. Hayyakumullah. bẹ́ẹ̀ni amba. àkàlẹ́ yìí ọba nẹ́tíwọ̀kì ìyàwó wọlé ambassador kò sí mú wa báwọn alákòó wa mú wa kí wọ́n tó sí wọn lẹ́nu. Hayyakumullah. tọ́wọ́ náà ló kàn wọ́n ta. àwọn bá wọn nífẹ̀ẹ́ mi ìfẹ́ kan pé bàbá nígbà tí o ti tó báyìí o ti kó nǹkan gba àwọn àwọn èké tó báyìí nígbà ìyàwó mi báwo ni àwọn bá mi lẹ́yìn pé ìlànà bá wa lẹ́yìn lọ́dọ̀ apá mú àánú lè ní nígbà o. Alhamdulillah. kíkà ń kí àwùjọ ni o
parí ìyàwó mi láti bẹ̀rẹ̀ lópin. Àwọn dọ́là tẹ́ ń ná fún ìyàwó mi gbà ìyàwó mi náà ti àwọn òbí ọ̀gá gbogbo òsì fẹ́ lóòótọ́ o. Olóòsì bẹ́ẹ̀ tó ṣe mọ́ ní. Dọ́là tá ń bà kó kalẹ̀ jọ olùsẹ̀wá fi kọ̀ fún àwọn ẹgbẹ́ wọn àgbé fífẹ́ tí mo fẹ́ yín. Àwọn tó rí náà mú rí dáadáa. Wà ìbáru fi kíta bímọ. Ọkọ̀ táwọn yìí kò wá tó ìjura lẹ̀. Bàbá àwọn ṣe wáyé. Bí ẹ bá ṣe pé bó ṣe rí, àmì ẹ fẹ́ kí ẹ kó sóore fún yẹn kẹ́ bá wà náà ṣe. Yìí tá ń ṣe ní kọ́kọ́ ju ti gbàgbà yìí lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan, wọ́n ní businessman làwọn. Businessman tó ti rí bá ti ṣe pé yẹ́nyẹ́ nídìí business. Ẹ máa wọ inú òṣèlú. Wọ́n àfẹ́ sọ òṣèlú, inú òṣèlú kan dùn fún rẹ̀, inú ìlú kò máa dùn ní pé yọ̀tọ̀ ni òun ṣẹ̀fẹ̀ jẹ́. Bímọ yóò hípò kásádì kan. Ọlọ́run tó wá kàn yín dábẹ́, aláfọwọ́rẹ́ sọ́wọ́rẹ́ ní. Dátà sẹ́lẹ̀ yìí wọ́n ò tí ì tẹ́ǹtì sí. Báà mi, àǹtí mi ni tí wọ́n ń lé wọn. Ṣé ẹ̀kọ́ wò ta gbangba tá ń pè mú gan-an? Wọ́n kàn wọ́n pé nẹ́tíwọ̀kì yẹ lówó jáde. Àná àwọn ọmọ kí àǹtí mi wà, wọ́n dàbí gíláàsì. Yóò máa gẹ́ra yẹn lójú ọba yìí. Nílé sílé, wọ́n dà lọ́tún la ìtafẹ́ ṣe ní àgbo kájíkì òun. Nílé àpáǹdà lọ́hùn, àpá tó ń bọ̀. Lára àwọn tó ń bọ̀ wálé, ilé àwọn ni. Lọ́la náà wọ́n. Ambassador. Ọlọ́run máa ń tẹ́ fẹ́. Ó sì máa dèdè bí ó ṣe tẹ́ fún ìsí ìkọ́lẹ́sẹ̀ bẹ̀rẹ̀. Àìmọye ìgbà tẹ́ ti jáde. Àwọn tọ́lọ̀ bá gbé fún ápá ó ti wá jùlẹ̀ gbé mo jùlẹ̀. Wọ́n máa ń tètè gbà fọ́lọ̀ púpọ̀. Wọ́n látàrí àbá òṣòro ní àmọ̀ òwe à èwo la tún sọ yìí wọ́n ní báwọn ṣe fẹ́ lọ. Ọlọ́run ti ń dàrẹ́ ti yí. Òun lẹ náwó bíbà tó fi rọrùn àkáǹtì yìí. Gbogbo lásìkò àti ìdálò bí béèrè wájú Ọlọ́run òun lẹ dálé yìí. Kọ́dà kò tó bá wọn. Kọ́dà kò tó bá wọn gbogbo tábí pẹ̀lú bí ìlólógo olúlé kò tó báyìí. Ológo olú. Aláṣà yìí rà bá wọn. Máa ń kà dẹ́líláì. Adigbele olóore ọlọ́mọ́sà bá wa dá padà fún mi. Amínà. Kíni ìjú báyìí lọ ọlọ́mọ́sà máa bá ń kí. Amínà. Mo fi kíkí ambassadọ̀ wa Yahya Seriki. Mo fi kí ọlọ́rẹ́bù wa Alhaji wa Sharif Shagaya. Allahu hayatahu. Ìyá pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ara. Tẹ̀sùbá àwọn olówó máa ń yàtọ̀, òun ewu wo bíi tiwa. Tẹ̀sùbá ìjọ òun tún dàbí necklace. Bàbá mo tó gbá tẹ̀sùbá kan lé, ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ jẹ́ agbára olóko báyìí. Ọlọ́run nígbà tí bàbá máa ń lò, wọn ló kún un léwu náà pọ̀. Tẹ̀sùbá àwọn gbọ́dọ̀ wé. Allah. Ẹ má tẹ̀sùbá àwọn ohun ìgbà tí ìgbà ló pọ́n kẹ́. Wọ́n sì ń fa Ọlọ́run sí ń gbọ́. Alhamdulillah. Ibi tá ìdí náà sí òun ní bí ọ̀pọ̀lọpọ̀ tó fi já sí pé wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ tó lówó bá dá kó lóṣù má bàa dá owó. Gbogbo ọdún tó lówó fi dẹ́ṣẹ̀ ó lè fọjọ́ kan ó lè fi kílẹ̀ rẹ̀. Pẹ̀lú sàárà èmi lè dé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ yìí. Ọlọ́run ní kọjá ìmọ̀ tẹ̀sí láéláé. Amínà. Mo fi kíkí yín, mo fi kí gbogbo ìtẹ̀tẹ̀lé wọn wá kí ààrẹ Alhaji wa Abdulmajid Abdullah ẹgbẹ́ ìfẹ́ àmbà púpọ̀ ẹ sì dá lọ́dọ̀ àmbà sẹ́gẹ̀rì táníyàn yóò bá dá pẹ̀lú àmbà sẹ́dọ̀ kò tí mo ṣe lè rí tó kò ní kí dídókò lọ́dọ̀ wọn tọ́lọ́ ní tukọ̀ ayé wọn Ọlọ́run ní máa ń ṣe skírínì àwọn tí ń bẹ lẹ́jà àmbà fúnra Dèdè information tẹ lò tábà fi jáde tán fún yín báyìí. Ọlọ́run ní kọjá ìmọ̀ ṣe sí yín. Amínà. Ìyìnlẹ̀ kọ́ bá lù yìí pẹ̀lú wọlé àwọn ambassadọ̀ wa.
Ọlọ́run ní kò jẹ́ ìmọ̀ ṣe sí yín o. Àmín. Ẹ bá ń ṣe àmínà fún wa dáadáa. Àmínà. Nítorí ìjọba àsìkò, kò kí èèyàn mi, olólùfẹ́ mi, Honorable Ibrahim Akaje, Allahu hayatahu. Akaje Mayere, ọmọ ambassador gẹ́gẹ́. Tí wọ́n ti ní táwọn tuntun ni, fọ́mà 16, olówó àgbẹ̀ o. Allah. Ọlọ́wọ́ máa ń sàlékún dáadáa yìí. Àmín. Gbogbo àwọn afọ àníkálẹ̀ ẹ̀dàkùn gbogbo ìmọ̀kí láti ẹgbẹ́ bàbá wa náà ìbí. Allahu hayatahu. Ọlọ́wọ́ sàbà sàlékún orí yìí o. Àmín. Ọlọ́wọ́ Khalifa. Ọlọ́wọ́ sàlékún dáadáa yìí. Àmín. Gbogbo àwọn afọ jàǹkàjàǹkà yìí ojú bàbá àmọ́mú ni ń wò ojú ti rọ̀. Ẹ̀dàkùn èyí tó bá ṣẹlẹ̀ yín ojú ẹ̀ máa gbọ́ fẹ́ tán rẹ̀ ni. Ìwọ̀n ìyá rẹ̀ ni. Kí àwọn afẹ́ sọ lẹ́yìn bàbá ìmáàmù. Ẹ bá ṣe ṣe é wù náà dáadáa. Ṣéèfù. Àpẹẹrẹ ti pọ̀ tí bàbá ìmáàmù ti ṣe. Ibi tí wàá sí pin sí náà nù. Gbogbo èyí tí bàbá sọ pé kí n tún wí yìí. Àpẹẹrẹ àwọn tàlẹ́ lára mi ni. Bàbá òṣìṣẹ́ máa ń dúpẹ́ lẹ̀. Ó sì dúpẹ́ rẹ̀ púpọ̀. Ọlọ́run táwọn bá dúpẹ́ fún yín bàbá. Àmín. La ilaha illallah. Àmín. Ní báyìí, láàrin ìṣẹ́jú márùn-ún tó bá ti di 1. Allah. Ọkọ̀ arúgbó àtọ̀ ẹ̀sì. Ọkọ̀ arúgbó ẹ̀lábẹ̀ wọn fọkọ̀ arúgbó sí àyè wọn. Now, gbogbo jama alápapọ̀ inú oníkálukú dùn báyìí. Smiley yẹn jáde yàtọ̀. Ambassador ní sunkún bàtújẹ́ láyé. Àmínà. Sí àmínà dáadáa kí ló ń lò. Àmín. Láàrin ìṣẹ́jú díẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Àwùjù yẹn mo kàn fi tẹ́lẹ̀ ni. Èyí tó wá jẹ́ táwọn ilé rí ẹ̀. Gbogbo tí ń wí yìí kèése pé tẹ̀ lọ́rọ̀ mọ́ mú o. Ó dá dúró ní o. Ìyá kò wọ̀n. Ó dá dúró ní. Gẹ́gẹ́ bó ṣe já sí pé ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ taqdimu ma haqquhu ta'khiru. Wa ta'khiru ma haqquhu taqdimu. Ìbẹ̀bẹ̀ dáadáa òun ló ṣẹlẹ̀ láàyè. Àwọn àfọ àgbà àwọn ẹni ọlọ́run wọ́n sọ̀rọ̀ nǹkan mẹ́ta kan. Wọ́n ní ash-shaja'atu. الشجاعة ثلاث اقدام في موضع الفرصة وصبر في موضع الشدة وحلم في موضع القدرة. Ẹni ọlọ́run bá ń bẹ láàrin ọba ń gbọ́dọ̀ tóbi dáadáa. Sẹ́ẹ̀kì ti ń jẹ́ wàá kí. Ìwà kí gangan wọ́n níbi nǹkan mẹ́ta láti mọ̀. الأول اقدام في موضع الفرصة. Tó o bá rí sígínà wílì, má polongo ọjà. Tọ́nà ò bá tú, má bọ́ síta. Sọ́rí kù sí ibi ṣe máa ń ṣiṣẹ́ ẹ̀sọ́ ní tó wọ́n ẹ̀kọ́ tètè rẹ o. Ìmọ̀ ní táìmù o. Ìtìdámú. في موضع الفرصة. Sẹ́yìn nígbà tó máa ní à. Ìfáàrí náà pé káwọn èèyàn ká má ja ogun lásìkò yìí. Ìfá ló sọ bẹ́ẹ̀ o, wọ́n ní kò sókun o. Ìfá kó díẹ̀ ni. Òun náà ti rójú ọ̀nà ni. Ogun wà, àmọ́ ti yé pàwọn òní mú ìnì ni. Allah. Kò sí bó bá ṣe owó ètò ẹni bá ju ọ̀rọ̀ má tẹ́rí sípò rẹ̀. Àwọn kan bẹ dábàá dìrí tìrẹ kò láyé, wọ́n tún lè máa yẹ láti àmọ́. Wọ́n máa ń dúró sọ́nà méjì o. Wọ́n ní kò sí láyé. Àwọn wà lọ́rùn láàrin, ó sì wà láàrin ìrìn kí lọ́wọ́ nù. Allah. Ayé yìí nìkan kọ́lé tí wọ́n ń ṣe dispatcher rẹ̀ náà. Àwọn ẹ̀mí kan bẹ àwọn òkú kan bẹ wọ́n ti kú ti pẹ́, wọ́n ti gbé wájú Ọlọ́run. Wọ́n fi wọ́n ṣe wúbà kí.
إقدام في موضع الفرصة. Orí ìjàtagbára rẹ̀ ò bá ti kà á, wọ́n tẹ́rí sí. Àwọn tó burú ìdílé yín tẹ́tọ̀ rẹ̀ sì ń bẹ lọ́wọ́ wọn, wọ́n ti kílèmù rẹ̀. Ilé bàbá ìbọn ọmọ lẹ́rù, táwọn ilé kíkú àwọn alágbàkọ̀ bá ti kọ́ lé yín tí ó bọ̀ lẹ́rù. Ìlòkéètì díẹ̀ kan. Sórí wọn kù mú kọ́ wọn lò lé ilé ayé, ó pè ju kárẹ́ǹtì wúkú fún ọ́nù sáré. Àwọn nǹkan bẹ́ẹ̀ lè máa rẹ̀ gẹ́gẹ́ sẹ́ rọrùn, àmẹ́rí ibú yẹn dá wọn lójú. Yàgò. A ní ta lè fi jà, ẹgbẹ́ rẹ̀ náà ló fi máa jà tó jẹ lọ. Èyí ṣe gbogbo ìjà nìyẹn máa ń jà. Ẹ̀rọ rẹ̀. Sọ́yọ́ ni tó ń wí ní ogun, àpá bẹ lára tiẹ̀ náà. Wọ́n kàn fọwọ́ tiẹ̀ sókè. Ó lè máa jà kó máa ń wí ní o. Àmọ́ owó dátà yóò lè fún wọn náà ti rí. Wọ́n pa ìlòmí sáǹkì àmà, àmọ́ wọ́n pa níbi kó rí ọwọ́ ti bẹnu. Ẹ̀mí nìkan kọ́ lẹ́bí ń dìrí ti yẹn. Bùkátà ilé tó rí ṣe rọrùn náà kọ́ sí ọ̀wọ́n ti dìrí ti rẹ̀ wọ́n. Bí ọ̀bá wa mọ́ mú ṣe mọ́ sọ, wọ́n kọ́kọ́ gbogbo ilé wọn rẹ̀ ti díẹ̀. Ó ní tó kan ti kú jù. Ìtìjà mú fíìmù bí ìlú fún sọ. Rí opportunity pé ìrì tó rí yóò débẹ̀ kó tó bọ́ ta. Ìtì pè lákìrò. Sórí gbàmí tábì máa ń pa kìíní ọ́. Kó rí ewu báyìí kò sì sá fún. Má tẹ̀rí sí gbogbo nǹkan. وصبر في موضع الشدة. Ìwà akẹ́lẹ̀ kejì, òṣọ́bùrú ń fi ìmọ̀ bí ìṣíkà. Àsìkò tó lọ́wọ́ bò wá sí ìgbé kọ́ọ̀lù rẹ̀ ní sùúrù kò lè tó. Ọlọ́mọba ti ní kéèkọ́, onímọ̀sẹ̀lẹ̀ náà mọ̀ tó wọ́n ní pétékèrè òun kọ́ o. Ẹ̀ta bá fẹ́ iná rí o. O máa ń ṣe, tó lọ́wọ́ bò wá sí fi sẹ́yìn ọ̀, kèsì kọ́ọ̀lù. Àbá sọ lẹ́ẹ̀kan, sórí láyé tá a wà yìí. Ẹni bá ti da làrú tó kú lérí kíw. Gbogbo orin tá a wá èèyàn pọ̀ tọ̀ yóò dérí tiẹ̀ yóò tán. Sọ́bùrú ń fi ìmọ̀ òde ìṣìdá. Nísòwò ń pe tọ́lọ̀ ń fẹ́ ṣe níṣe. Sọ́rí tọ́lọ̀ bá ti ní òtí ìpè nǹkan pé kéèkàn ọ́, ìtò máa ń ṣe jù náà ló máa ti ṣe. Àmọ́ tó bá ti kàn yàn, tọ́lọ̀ ti ní táìmù rẹ ti tó. Gbogbo tó ti bọ́ lọ́wọ́ rẹ látẹ̀yìnwá o, gbogbo ẹ̀ lọ́wọ́ wa kó fún ọ́ndọ́bù. Sọ́yẹ́ tí bá ń lo táìmù rẹ lọ́wọ́, wọ́n àgbo dami sínú àpẹẹrẹ wọn gba omi dúró kù. Sọ́yẹ́ wá ti kan táìmù yẹn, iṣẹ́ tó ṣe ò ní pọ̀ mọ́, kíkiri náà ni èrè ni ó máa jà. Àbádá kòǹgbà tọ́lọ̀ wọn bábá lóhun náà ń pàṣẹ rẹ̀ lọ́wọ́ fi sùúrù tẹ́ tọ́lọ̀ ní dẹ́rẹ́bà gbogbo ọ̀. Ó bá ju steering lọ́wọ́ kànáà jìnà síbi tó rí o. Wọ́n lè tó bá ti bọ́ lọ́wọ́ bá du, ọlọ́run náà wá dúró lókè, èmi náà ó sì ṣe tinú mi. Ìtò sì fẹ́ òun kò lè tẹ́ fífẹ́ ọlọ́run ọba yìí. Wọ́n sọ fún àwọn bàbá Adámbẹ́ kálẹ̀ yìí. Àsìkò ọmọ náà ń lò ló fi jẹ wọ́n. Sọ́rí tó bá ti tàbíkọ́ alásìkò, ìtò mọ̀ ń ṣe òun náà ló mọ̀ ti ṣe. Gbogbo ìdáwọ̀ náà wí dáwọ̀ ìyẹn mi yìí. Ọlọ́run ló lásìkò ló dé. Gbogbo etí táìmù tiẹ̀ bá ti pé ìtì sọ̀táyé gbọ̀ yóò mọ̀ ní wọ́n ti ṣe nígbà tí wọ́n gbọ́. Ẹni ọlọ́run bá ti ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ yìí, ó ti lásìkò tó fi sọ táyé ó sì máa gbọ́. Tásìkò ń bá ti pé yóò wà láyé yóò máa sọ àwọn tí ń gbọ́ òun náà àwọn ògbọ́ kankan mọ́. Wọ́n tún wá wò pé ṣé kò wọ́ púlóòdù ni? Àyè wọ́ púlóòdù bóòlù àti wá rí. Dátà ti tán nù ra òun. وصبر في موضع الشدة. وحلم في موضع القدرة. Ẹlẹ́kẹ̀dá fi mọ̀ nípa kìnìún. Kí ni mo ń fi mọ̀ọ́dí ìlú kúndùrà? Tọ́lọ̀ máa ti gbé pàṣẹ fún ọ tó gbé agbára fún ọ mọ́ sí lò. Tọ́lọ̀ máa ti gbé pàṣẹ fún ọ mọ́ sí èèyàn náà. Tọ́lọ̀ máa ti fún ọ ní tó fi dìlítì àwọn èèyàn. Tó o wá ní sùúrù, òun gẹ ní túmọ̀ nípa kìnìún. Ta ló ya akíkú ọlọ́wọ́ bá ti ń bẹ lókè? Ìdílé aláwọ̀ dáadáa. Ọlọ́run tó ní kápá àti ìdílé ti gbogbo ayé yìí, ó lè gbé fọ̀ sẹ́ni lérí ayé yìí tí ò sẹ́ni tí ó bí. Lérí gbogbo wa táwọn wù. Ó mọ kọ̀kọ́ gbogbo wa kò sí fi ìdí wá ń tà. Ta lọ́wọ́ ní gbogbo rẹ̀ lọ́wọ́. Kò sí ẹni òun. Èèbó ni ó da ọkọ̀ ní òní èdè wájú rẹ̀ ní express kẹsàn-án.
kò sí bó ṣe lè ya wèrè tó ọlọ́run ní kò kókó ìgò ni ọlọ́run tó lè fi ìyà jẹ olówó tí ó kọ́ nípa tó sì máa bẹ fún bẹ́ẹ̀ ẹni tó ń fọ láì tọrọ òun sì máa ríra ẹgbẹ́ hàn kí ẹ fi tọrọ lára mi ọlọ́run máa nà ń pàṣà kẹ̀kẹ́ níjọ́ tó kẹ̀kẹ́ ọlọ́run máa fi tàn ó kò sì ní kí gbogbo tọ́lọ̀ tó kún fún wọn. kí ni mo ń fi ìmọ̀ òde ìlú kó dọ̀ra ta mú àtọ́lọ́mọ ọba náà bọ́lọ̀ bá gbé agbára sí ọlọ́dọ̀ má sì lò má sì tẹ̀ àṣírí tó ní tó fi ń kọ̀nẹ́ẹ̀tì àṣírí tó ní tó fi ń fọ́nmù pé ta bá pè é kò sí kó má jẹ́ bọ́lọ̀ bá fẹ́ fi àjẹ́ aláṣírí yóò máa fún yàrá aláṣírí yóò máa jẹ́ fún wọn kò sì ní jẹ́ fún wọn yóò máa ṣàdúrà fáwọn èèyàn yóò máa gbà àdúrà àti òsì nígbà bọ́lọ̀ bá fẹ́ hàn yẹn lẹ́mọ̀ ìtò gbójúlé jù tí ò fẹ́ẹ̀lì rẹ rí mu ìjọba bá wá ní ìlú rẹ jù ó sì fẹ́ẹ̀lì rẹ. ẹni wọn fi ìmọ̀ òde èlò tó dẹ̀ra gbogbo omi tọ́lọ̀ bá gbé oníkálukú sí tó ti ń pàṣẹ mọ́ sí àṣẹ pa ọlọ́run gbé àṣẹ fáwọn ọ̀gá lánàá wọ́n sì pa ọlọ́run wá fèdí jẹ wọ́n yá kò sí bó bá ṣe lè wù kí yẹn gbádùn alẹ́ yìí tó ọ̀la ju èdè lọ ọ̀la yìí òun lọ́wọ́ ti fi túnà sí everybody ìwà tá a bá wù lẹ́nìí ọ̀la lọ́wọ́ fi túnà sí rẹ̀ àwa náà gbogbo àwọn tí dáadáa ń ṣẹlẹ̀ sí lẹ́nìí iṣẹ́ àná wọn òun lọ́wọ́ túnà sí rẹ̀ lẹ́nìí. bàbá wọn àmbásẹ́dọ̀ yàrá sẹ́ríkì pẹ̀lú bá ṣe ń dáadáa náà yìí bàbá àmbásẹ́dọ̀ ti fọ́ fún mílíọ̀nù báwọn ti ní ìgbà kan tí gbogbo nǹkan ó ti zero. gbogbo náà wíyè pé o wọ́n ní ìdíjọ́ ọdún náà yìí gbogbo nǹkan tẹ́ àwọn yáwó lẹ́fúwẹ̀ wọ́n tún wá sọ fún wọn kọ́dà àkáǹtì ìyàwó wọn àkáǹtì ìyàwó àwọn tún gbàgbẹ́. La ilaha illallah. tó bá gbọ́ lówó tí ń náà ta àwọn náà ti fẹ́ẹ́ sí pọ́blẹ́mù. sọ̀rọ̀ lómi ti ń bẹ ẹkún ayé rẹ nù ẹkún bẹ láyé tiẹ̀ náà tó bá sí hàn ó bí ti rẹ̀. àwọn tí ń náwó tí wọ́n dùn àkáǹtì tí wọ́n tẹ rẹ́ẹ̀dì ní kí tiẹ̀ tó tẹ gírínì. fáwọn àbá ronú sẹ́tẹ́ gbóòtù kátó owó òní kò sẹ́ni kẹ́kẹ́ tó làwọn epo lára wọn. ó ní bàbá ti sọ tán fún ọ oníkòtó lówó fún túnkè oníṣẹ́ ètò kọ́ sí ìrùsẹ̀ wọ́n lọ bẹ lókè tí a orí òṣè kí fún. ọlọ́run sáà ìpolówó lọ. wàhíìmù fi màúdí ìlú kúdírọ́tì. Subhana rabbika